Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀jọ̀kan náà ni a máa ń fún yín lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn láàrin olóyè Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams. So update yẹn ni a ní ká mú wá fún yín. A rí pé àwọn èèyàn jáde wọ́n ń sọ̀rọ̀ wípé Ìbà Gani Adams pé kò wá active tó, wípé kò láyà, at least ó yẹ kó náà ó lè jáde tán bí olóyè Sunday Igboho láti gba ọmọ Yorùbá kalẹ̀, because tán bá fi èèyàn jẹ oyè àwòdì ó yẹ kó lè gbájẹ́ ẹ̀. So Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fi jẹ wọ́n ní kò kí ń ṣe oyè fàájì, oyè akíkanjú òun ni wọ́n fi Gani Adams jẹ. So a rí tí àwọn èèyàn jáde síta tán sọ̀rọ̀, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́ẹ̀kúnrẹ́rẹ́ bí àwọn èèyàn ṣe sọ̀rọ̀, àwọn point, àwọn kókó ọ̀rọ̀ tí àwọn èèyàn mú jáde nípa olóyè Sunday Igboho àti Ìbà Gani Adams. Because àwọn èèyàn kan sọ wípé evidence ó wà ń bẹ̀, òjòwú wà ń bẹ̀, kìnìkan, so gbogbo ẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀. So ẹ jẹ́ kí a gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹnu àwọn tí wọ́n jáde síta tí wọ́n sọ̀rọ̀, tí wọ́n call out to olóyè Sunday Igboho, tí wọ́n dẹ̀ call out to Ìbà Gani Adams. Perspective táwọn èèyàn fi wo gbogbo àwọn nǹkan yẹn ẹ máa rí wò, ẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́, ẹ ṣé gan ni. Ó ń surprise mi pé nǹkan ṣì pa ń believe nínú Gani Arékúyẹrí. Èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀, wọ́n fẹ́ dọ̀wọ̀rú. Àwọn boys jáde sí wọn, wọ́n pa wọ́n bí wèrè ni, wọ́n pa wọ́n finá sí wọn. Ẹni tó bá parọ́ ayé, ẹni tó bá parọ́ ní dáa. Aṣọ obìnrin náà wọ̀ fún tó fi sápò lọ́wọ́, wọ́n gba mọ́tò wọn, wọ́n finá sí mọ́tò wọn 2002. Ìmí inú wọn tó jẹ́ indigene ọ̀wọ̀ wọ́n lè kúrò lọ́wọ́. Ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá ẹ̀, wọ́n tiẹ̀ wá ń bẹ̀bẹ̀ fún wọn ni. Ayé onírọ́mù ní kò ní dáa, ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo ń sọ yìí. Àwọn tó wá nú wọn tán kóra wọn wá ń gbà wọ́n pa wọ́n ní 2002 Gani. Ó ṣáájú rélùwé lọ́bẹ̀ ṣé ń wò yẹn. Nǹkan pé kíni ẹ wá fi compare olóyè Sunday Igboho. Ẹ sọ kòbí kan sí ẹ gbọ́. Tẹ́lì yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá. Ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù. Ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù. Tó bá ti gbégi èrò dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bìlífù ẹ̀. Kò ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wá tiẹ̀ lájàbò. Ó wá ń bẹ̀rù station, ó ń bẹ̀rù gidi kan. Àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni, kì í ṣe iye tán fi ń gbádùn, kì í ṣe iye tán fi lọ́wọ́ ọ̀fẹ́ níbo. Kò ní pú kò ní. Tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbajúbò kò sí kankan lọ́wọ́ ẹ̀, kò sí kankan lọ́wọ́, nǹkan wà láì kò ní kankan. Mo ní wọ́n ti lúrí lọ́wọ́, wọ́n escape ẹ̀ aṣọ obìnrin. Ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí. Obìnrin ẹ máa lo ṣíì fún, she's a woman. Gani Arékúyẹrí èmi lè Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa. Àwọn tí fàṣẹun yẹn àwọn yẹn strong ṣẹ́rí tí ẹ̀ tó kó jẹ́ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ. Ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn ìṣónú gbó ó gbọ́n jù yín lọ kó lè lọ. Tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ. Gani Adams ẹ sọ bí kan tó lọ rí, ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí. Yorùbá tó bá ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́rùn yẹn ẹ máa jára yín, ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba ilẹ̀ Yorùbá fín. A máa rìn bíi pé kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná, àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ pa kọni ló wò ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tán máa ń fi kú ló sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ ní ẹrù ò ní gbà ẹ́. Ìkìyà gan wàá tún ní èèyàn gbúdọ̀ já kín Akin. Àwa tá a ní kankan yìí gan tá a bá rí opportunity mo lè tẹ̀lé wọn lọ. Bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu kó gbìyànjú gbá research lẹ́nu fún kí mo lè lọ I can go with them. Sọ pé kíni pú kò ní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ tẹ bá tì ó ń wo gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀tá òun ni. Ẹ̀rí tó sọ pé kí wọ́n sọ pé kí wọ́n máa ti ààrẹ ni. Ó gbọ́n ó sáré ju rélùwé lọ bó ṣe wà yẹn.
ṣó mọ nǹkan kó ṣó mọ nǹkan ẹ̀rí tó kọ́ àwọn èèyàn síta pé kó máa búlé olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe onípa máa búlẹ̀ why so ẹ nílẹ̀ kò ní aṣọ woman ni ọjọ́ tó wá sọ̀wọ̀ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni ṣe parọ́ ni mo ló sá ní aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ tó fi sá lọ ayé onírọ́ mo ní kò ní dáa ẹ béèrè. ó ń surprise mi. Gani Adam ẹ̀mí ló mú pè ọ́ ó jí ní àbòsùn ilé ló wà ní àbókò Gani Adam ó dójú ti gbogbo ìran Yorùbá pátá kì í sì wọ́n la fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní àfi ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà lè gbá dìyẹ Gani Adam àfi ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ogun wá dé sílẹ̀ Yorùbá àwọn kidnapper dé bandit dé wọ́n pa wá lọ́mọ wọ́n kó wa léèyàn àwọn Fúlàní fogun jà wá ó wá sápamọ́ ààrẹ ọ Gani Adam ibo ló wà mo ti fi ohùn ránṣẹ́ sí ọ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin mi gbọ́ kó sọ̀rọ̀ jáde gbogbo ọmọ Yorùbá pátá ló rán mi sí ọ lákòókò yìí o ìwọ Gani Adam ibikíbi tó bá wà fẹ́ rí ọ kó jáde jẹ́ ká mọ kókó ẹ ìwọ lọ sápamọ́ ó sì tẹ́rí gbóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ gbọ́nú tàn rí ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kú sílé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kì í kú sílé ojú ogun l'Ààrẹ Ọ̀nà Kakanfò kú sí ìgbà tó tẹ́wọ́ gbórí Ààrẹ Ọ̀nà Kakanfò wọn pàtàkì fún ọ Gani Adam ọ̀dàlẹ̀ ni ọ́ o kì í sọmọ ọkọ Gani Adam ọ̀dàlẹ̀ ni ọmọ àlè ni ọ́ o kì í sọmọ ọkọ Yorùbá torí mi ti lọ káàkiri gbogbo ṣebí àkókò lóló ti wá olówó wá láti Àrigidi àkókò wọ́n sì fọ́ sílẹ̀ wọ́n fi ọjọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò èmi sì ti lọ káàkiri gbogbo ilé àkókò pátá mo dé Ìkàrí àkókò mo dé Ọ̀kà àkókò mo dé Ìhùn àkókò mo dé Súpárì mo dé Ẹ̀mẹ̀jì àkókò mo dé Àrigidi tó ti wá mo ti lọ bá àwọn ìyá wa àwọn bàbá wa ń bẹ̀ ọmọ tẹ́ ẹ fà sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń dójú tì ìran Yorùbá ṣe ló ń sápamọ́ àgbúrò ẹ̀ nígbà tó gún dé àwọn bàbá sì sọ fún ipò òkè sọmọ àwọn wọn lọ máa lè ní ọ Gani Adam wọn lọ òkè sọmọ àkókò wọn lọ mọ Nupe ní ọpẹ Nupe ló ti wá wọn ní Nupe Niger State ló ti wá wọn ló kó oṣù ní bàbá àtìyẹ wa dá lákòókò Lágídí àkókò wọn ló kó oṣù lẹ wá dá ibẹ̀ wọn sì bí wọ sí ló fi wá ń claim kọmọ àkókò ni ọ ló fi wá tẹrí gba orí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ńlẹ̀ Yorùbá ó mọ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ni aṣíwájú ogun lẹ̀ Yorùbá l'Ààrẹ Ọ̀nà Kakanfò olóṣíwájú ogun náà ni ó sì kẹ́yìn ogun wá dé ìwọ wá sápamọ́ ààrẹ ọ gbogbo agbára lẹ̀ Yorùbá àkọlé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò gbérí Ààrẹ Ọ̀nà Kakanfò wà lọ́wọ́ ẹ àpò mẹ́rìnlélógún ló wà lára ẹ agbára ni gbogbo ẹ àpò wà lọ́wọ́ ẹ ọfà wà lọ́wọ́ ẹ ìwòpé wà lọ́wọ́ ẹ agbé àdó òjì lé ọ lọ́wọ́ àti ìgbé àdó òjò lé ọ lọ́wọ́ àdó táwọn bàbá tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́kọ́ lò tó fi jagun lẹ̀ Yorùbá nìyẹn àdó òjì àtàdó òjò ọwọ́ ẹ̀ ló wà ó wá kó gbogbo agbára yòókù pamọ́ ó sápamọ́ nígbà tó gun dé ó yọjú ààrẹ ọ tó bá ti mọ̀ pé ò tó ṣe Gani Adam tó bá ti mọ̀ pé ò tó ṣe tètè kó sílẹ̀ fọmọ tó tó ṣe àti rí ẹni tó tó ṣe báyìí àti rí ọkàn lọ́mọ àti rí akọ ọmọ akíkanjú ọmọ ńlẹ̀ Yorùbá tó tó Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe tó tó gun jà síbí wọn náà ti ríran wò ìwọ Gani Adam síbí ó ti ríran wò tó bá ti mọ̀ pé ò tó ṣe gbogbo agbára tá a kó lé ọ lọ́wọ́ ńlẹ̀ Yorùbá pátá tètè kó sílẹ̀ kó kó lẹ́ni tó tó ṣe lọ́wọ́ kó kó lé ọkàn lọ́mọ lọ́wọ́ kó kó lé akọni lọ́wọ́ kó jẹ́ kó rí lò pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ fún di èyí Gani Adam mò ń bẹ òdodo mò ń bẹ gbogbo ọmọ Yorùbá dọ́wọ́ mi sí ọ lákòókò yìí o kò láti ibikíbi tó bá wà kó gbọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ o Gani Adam ìkà ni ọ́ ọ̀tá Yorùbá ni ọ́ ọ̀dàlẹ̀ Yorùbá ni ọ́ ọ̀dàlẹ̀ ọmọ ni ọ́ ìkà ni ọ́ ọ̀tá Yorùbá ni ọ́. ti pín ilẹ̀ Yorùbá sí méjì àwọn kan wà lẹ́yìn Sunday Igboho àwọn kan wà lẹ́yìn Gani Adam tí wọ́n ti ń jà nìyẹn. àwọn olùsídá no ṣé wàá lè ṣe báyìí ni Gani Adam wà formidable wọ́n jọ dáadáa jẹ́kù sílẹ̀ ni wọ́n mọ àwọn Tinubu àwọn Gani Adam wà popular gan
Gani Adams tó wẹ̀ kì í ṣe ẹran lílọ̀ bẹ́ẹ̀ Sunday Igboho náà kì í ṣe ẹran lílọ̀ ṣùgbọ́n ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho. ọ̀gá ni ẹ gbàgbé ẹ̀ I have no apology to render to anybody. ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho ní gbogbo ọjọ́. ìgbà tí Gani Adams jáde Sunday Igboho ti jáde ni bọ̀dọ̀ tó kàn ṣẹlẹ̀ ni pé ohun gbogbo ní ìgbà tiẹ̀ náà ìgbà tí Sunday Igboho ó ti ń lọ báyìí náà èwo ti ń bẹ̀bẹ̀. ètò ẹ̀sọ́ sì yẹn bá tó sọ ẹni ọ̀gá ni. mo ní mi ní apology to render to anybody. ọ̀gá ni ibà Gani Adams jẹ́ fún Sunday Adéyẹmọ Igboho. ló fẹ́ o. àwọn èèyàn wa náà ló dìjà sáàárín wọn náà tó jẹ́ pé àwọn bàbá. Lovers all over the world ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ yìí oríṣiríṣi àwọn èèyàn náà ti jáde síta tán ti sọ̀rọ̀ ilẹ̀kùn gbogbo update yẹn náà lẹ máa rí lórí ìkànnì wa lórí YouTube channel wa so ẹni tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel wa ẹ tan notification bell yín ẹ subscribe ẹ máa bá wa share àwọn videos wa so that a lè tàn ká a lè dé ọ̀dọ̀ àwọn èèyàn láti rí láti wò láti kẹ́kọ̀ọ́ láti kọ́gbọ́n a lot of videos láti ṣe a lot of updates láti mú wá nípa politics nípa real life updates gbogbo tó ń ṣẹlẹ̀ throughout the world wọn náà ni a máa ń sọ lórí ìkànnì wa yìí so ẹ ṣé gan ni I appreciate supporting you so far so we love you all thanks for watching.